Tó mo kí wa lónìí pé a kú ojúmọ́ bẹ́ẹ̀ ni a kú ojúmọmọ. Ọlọ́run Elédùmarè ọba tó ní gbígbàdúà yóò gbàdúà gbogbo wa. Mo kí Ọlọ́run ọba àjíkí ọba àjígẹ̀ èjìdé ǹdáyé ẹ̀gàn ọ̀ràn tẹ̀tẹ̀ pátápátá parí ọlá olóòtú àjọbọ awakọ̀ mọ̀dàn ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Mo kí gbogbo ajunilọ pátápátá, mo ṣèbà fún gbogbo ajunilọ pátápátá, mo kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, ìbà fún gbogbo sọ̀rọ̀ pátápátá, ìbà fún ọmọdé, ìbà àgbàlagbà. Mo júbà bàbá tó bí mi lọ́mọ, ọlọ́gbẹ́ ńlá, ọmọ ọlọ́gbẹ́ ńlá ayamọ parakọ́gi. Mo ṣe bá ìyá tó bí mi lọ́mọ, kí bà mí kó ṣẹ. Ìbà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá, ìbẹ̀yìn ìyá fẹ́ gẹ́gẹ́ níyẹ̀ arógbá sọmọ balẹ̀ ìbà ni mo ṣe lónìí. Kí ẹ jẹ́ kó jú mi ṣe kí mọ́ tẹnu gbó bí ọwọ̀ lónìí o. Ṣé rí, mo fẹ́ sọ̀rọ̀ lórí gẹ́gẹ́ bí mo ṣe sọ nígbà tí mo fi ìmùlẹ̀ kan sílẹ̀. Mo sọ pé ìmùlẹ̀ pé oríṣiríṣi, ìmùlẹ̀ ajé wà, ìmùlẹ̀ àwọn àgbà, ìmùlẹ̀ ẹ̀yọnú, gbogbo ẹ̀ ó wà káàkiri. Ó ní àwọn ìmùlẹ̀ kọ̀ọ̀kan tó bá àwọn ìlànà kọ̀ọ̀kan mu. Gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú ọ̀rọ̀ mi tí mo sọ ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, mo ní àwọn àṣírí kan wà tó jẹ́ pé àwọn míì wà tó ṣe pé ìmùlẹ̀ lásán ni wọ́n nílò láti máa lò. A ṣì ń bọ̀ lórí ẹ̀bẹ̀ àgbà o lóríṣiríṣi. Ṣé rí ìmùlẹ̀ tí mo mú wá láàárọ̀ yìí? Ṣé rí tí ìmùlẹ̀ bá dùn wá lára dáadáa, tí ìmùlẹ̀ tó bá dùn wá lára dáadáa bó ṣe yẹ kí ìmùlẹ̀ dùn wá lára, wàláì pé oògùn òṣìṣẹ́ tàbí pé bóyá kinní kan yóò di àfìsẹ́yìn tẹ́gùn fi sọ fún gbogbo onígbìyànjú pátápátá. Ìmùlẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ yìí lórí lónìí à ń pè ní ìmùlẹ̀ ajé. Òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí. Ìmùlẹ̀ tá a fi pàrokò sí àwọn àgbà wípé èmi náà ṣe tán, mo fẹ́ máa rí ọwọ́ yọ, èmi náà ṣe tán, mo fẹ́ dẹni yìí láwùjọ, èmi náà ṣe tán, mo fẹ́ dẹni pàtàkì ní àárín ọ̀rẹ́. À ń fi ìmùlẹ̀ yìí a fi ń pàrokò fún àwọn àgbàlagbà wípé èmi náà ti ṣe tán o, èmi náà ti ṣe tán. Ẹ gbé ẹjọ́ mi lọ sí ọ̀dọ̀ Elédùmarè, ẹ sọ tèmi níre lọ́dọ̀ Elédùmarè. Ó dára púpọ̀, ìmùlẹ̀ náà ó dára púpọ̀, ó dára púpọ̀. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ìmùlẹ̀ tó dáa ni tí ìmùlẹ̀ bá wọ̀ wá lára, gbogbo kòtókòtó kìnìkan wàláì àbíyá àdínkù. Ṣé rí ìmùlẹ̀ yìí mo ti fi sílẹ̀ láti ọdún karùn-ún àbọ̀ bí ọdún kẹfà rèé tí mo ti fi ìmùlẹ̀ yìí sílẹ̀. Inú mi sì dùn fún àwọn tó dá nǹkan mọ̀. Gbàrà tí mo fi ìmùlẹ̀ yìí lẹ̀, àwọn tí wọ́n dá nǹkan mọ̀ nígbà náà pè mí tọ́rọ̀ pọ̀ lórí ẹ̀ pé ṣé ìmùlẹ̀ báyìí ló yẹ kí n fi sílẹ̀, kí ní kẹ̀kẹ́ mo ní kò sí ní tá a mú wáyé, kò sí ní tá a mú lọ sọ́run. Pé mo fi sílẹ̀ kò ní kí n má gbàyè tí n bá fẹ́ gbà tí n bá fẹ́ báyàn ṣe. Kò sọ pé kí n má gbàyè tí mo fẹ́ gbà tí n bá fẹ́ báyàn ṣe. Ṣé ẹ mọ̀ pé ìmùlẹ̀ ẹ̀kọ́ wà nínú iṣẹ́ wa ní ṣíṣe o, iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ ẹ̀kọ́ wà ń bẹ o. O fẹ́ jó ìmùlẹ̀, báwo ló ṣe jó ìmùlẹ̀? Ó yàtọ̀ sí bó ṣe gbé àsìjẹ́lé náà, ìyàtọ̀ wà ń bẹ. A máa sọ̀rọ̀ lórí ìdánilẹ́kọ̀ọ́ tó bá yá. Kí lẹ́ bá mi wá, ẹ bá mi wá pẹ́pẹ́yẹ tó bá funfun tí ò ní àbàwọ́n. Mo máa ń sọ kankan ní àwọn iṣẹ́ tá à ń fi sílẹ̀. N tá a bá ní kẹ́ ẹ lò, ó ní kẹ́ ẹ lò. Nípa ọ̀rọ̀ àjàtúkà kan wà tí mo fi sílẹ̀ tó ní okùn, tí mo ní okùn lásán, okùn olùṣó ní okùn yìí. Ọkùnrin kan pè mí lásìkò kan, òun ti rókùn rà. Ó pè mí lórí fóònù, mo sọ fún okùn olùṣó. Ó tún wá lọ sọ́dọ̀ Lékúlẹ́jà, ó lọ rọ okùn olùṣó. Kò yé mi bí Lékúlẹ́jà ti rókùn olùṣó tí wọ́n tà fún. Ló bá tún wá pè mí pé bàbá mo ní ẹ̀sìn rí lórí Lékúlẹ́jà, ó lóun rí. Ọlọ́run ó gbàdúrà wa. Ẹ bá mi wá pẹ́pẹ́yẹ tó funfun dáadáa. Ẹ jẹ́ kí pẹ́pẹ́yẹ yẹ ti rà sílẹ̀ sínú ilé kó ṣe díẹ̀.
ẹ máa ń jẹ́ kí bẹ́ẹ̀ ṣe rà náà lẹ bẹ̀rẹ̀ sí ní ṣe. Wọ́n ti máa ń tù yẹ́ ẹ̀ pẹ́pẹ́yẹ tí ò ní àbàwọ́n kankan lára. Igbá ajé ọlọ́mọrí ẹyọ kan, owó ẹ̀rọ 40 àtẹyọ kan, ewé ajé sẹ́fúnsẹ́fún ojúlówó ni o. Owó pépà tó tóbi jù. Ṣé rí àwọn owó pépà yìí, ẹ jẹ́ kó jẹ́ gbogbo owó tá ń ná, gbogbo owó tá ń ná bẹ̀rẹ̀ láti òkè wá sí ìsàlẹ̀ tàbí bẹ̀rẹ̀ láti ìsàlẹ̀ débi tó dé. A lè mú owó ilẹ̀ òkè, owó bíi dọ́là nǹkan kan náà a lè fi kún. A wà yín ọmọ inú atare, tá a máa yín ọmọ inú atare yìí, ìkankan ò gbọ́dọ̀ tá dànù ńbẹ̀. Ìkankan ò gbọ́dọ̀ tá dànù ńbẹ̀. A wà wá àdódẹ tó tóbi tó lè gbà á. Bó ni a ṣe ìpèsè láti ṣe ìmùlẹ̀ iṣẹ́ rí, kì í ṣe dandan kó jẹ́ pé pẹ́pẹ́yẹ tá a fi ṣe kinní yìí pé òun la fi jẹ́. Rárá o, torí tẹ bá fẹ́ ṣe fún yàn, bóyá fẹ́ fi ránṣẹ́ sí yàn níbì kan tàbí pé kinní, ẹni yẹn lè lo pẹ́pẹ́yẹ títí ẹ̀ kó fi jẹ àṣejẹ yẹn, kò sí nǹkan kan. Á dùn pẹ́pẹ́yẹ yìí sínú igbá ọlọ́mọrí. Tá a bá ti dú sí ewé ajé sẹ́fúnsẹ́fún tó pọ̀ díẹ̀, a máa hàn án. Tá a bá ti hàn án, á dà sínú ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ yìí, á da owó ẹ̀rọ yẹn lé lórí, á da gbogbo ọmọ inú atare tá a ti yọ, á dà lé lórí. Á wàá fi àwọn owó yẹn á fi bò lórí. Á wàá gbé sínú àsùnwọ̀n aṣọ funfun tàbí ká wé lówu dúdú àti funfun, ká wàá gbé sínú agbada. Ṣé wàá rí àwọn ìyẹ́ pẹ́pẹ́yẹ yìí, á tú, á dà lé lórí. Á gé orí pẹ́pẹ́yẹ, á gé lé, á wàá jó gbogbo ẹ̀ pọ̀. Tá a bá ti jó tán, á wàá rọ́ sínú àdódẹ tó lè gbà á. So ẹsẹ̀ pẹ́pẹ́yẹ àní gé mọ́ o. Àwọn tí wọ́n máa béèrè kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe pẹ́pẹ́yẹ tó kù o. Ẹ fi jẹ àṣejẹ yẹn, ẹ fi jẹ àṣejẹ yẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ fẹ́ ṣe fún yàn ní tẹ́ni yẹn mú àdó yẹn lọ, ẹ̀yin gangan lè jẹ pẹ́pẹ́yẹ, kò sí nǹkan kan o. So ẹ wàá gé pẹ́pẹ́yẹ yẹn sí ọ̀nà 41. Kánípẹ́ni tó fẹ́ jẹ lọ́dọ̀ yín ni, ẹ gé sí ọ̀nà 41. So ẹ wàá sè é lépo níyọ̀. Tó bá di dédé aago 1 òru, ẹ da ọbẹ̀ yìí, ẹ máa dà sínú igbá tán ti fi rọ ẹrù rí, inú igbá tán ti fi rọ ẹrù rí lẹ máa dà sí. Ẹ wàá bu díẹ̀ nínú ẹ̀tù tó wà nínú àdódẹ, ẹ tẹ̀ ní ìrẹtẹ̀ alájé. Tẹ́ bá ti tẹ̀ ní ìrẹtẹ̀ alájé, ẹ ṣe àdúrà sí, ẹ fọ́n sórí ẹran pẹ́pẹ́yẹ yìí, ẹ wàá jókòó tì í, ẹ jẹ. Tẹ́ bá ti jẹ tán, ẹ lọ sùn. Tó bá ẹ wàá tọ́jú igbá yìí níbi wọ́n jẹ́ pé ẹ̀yin lẹ ní tẹ́ ẹ jẹ́ lọ́dọ̀ yín, wọ́n ń lo tray torí àwọn tí wọ́n mọ̀ béèrè. Bẹ́ẹ̀ ni ẹ tọ́jú ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ ti pa àrokò ránṣẹ́, ẹ ti pa àrokò ránṣẹ́, ẹ ti pa àrokò ránṣẹ́ pé èmi náà ń fẹ́ kí ọ̀nà là fún mi, mò ń fẹ́ kí èmi náà ríre gbà, mò ń fẹ́ kiri ajé mi kó tó mi lọ́wọ́. Wọ́n máa ṣiṣẹ́ lé lórí, ẹ ránṣẹ́ sí wọn ni, wọ́n á ṣiṣẹ́ lé lórí. Tẹ́yìn gan máa mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ lé lórí. Torí gbogbo ibi tí àwọn tí wọ́n bá máa sọ̀rọ̀ yín, ní tí wọ́n máa sọ ni pé owó ló kù lọ́rọ̀ rẹ̀, kọ́lọ́run bá mi fi fún. Owó ló kù lọ́rọ̀ rẹ̀, kọ́lọ́run bá mi fi fún. Owó ló kù lọ́rọ̀ rẹ̀, kọ́lọ́run bá mi fi fún. N tó kù lọ́rọ̀ yín, Ọlọ́run Elédùmarè yóò fi lé yín lọ́wọ́. N tó kù yẹn ni wọ́n máa pariwo pé n tẹ́ ẹ fẹ́ nù, n tẹ́ ẹ fẹ́ nìyẹn. Ẹ rí i pé gbogbo àwọn tí ò rántí yín tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní rántí yín, torí wọ́n ò gbẹ́jọ́ yín lọ́wọ́ bá wọn ní ti rere ni, kì í ṣe láburú rárá. Ọlọ́run ó gbàdúrà wa. 08061408254 òní nọ́mbà tẹ́lẹ̀ pè wá sí. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ ti tèmi. Ẹ follow wa ní péjì wa Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò. Ẹ follow wa, ẹ subscribe sí YouTube channel wa. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé orí àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ ṣe fún wa, òun náà ni kẹ́ subscribe sí YouTube channel wa. Ẹ bá wa share ẹ kọ́mẹ́ǹtì. Tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá a bá ń filẹ̀, ẹ dákun ẹ mẹ́sẹ̀gì wa ní WhatsApp ni, ẹ mẹ́sẹ̀gì wa ní WhatsApp. Ẹ má pè wá torí tẹ́ bá ní kẹ́ pè pé fẹ́ béèrè á padà direct yín náà ní pé lọ fi sílẹ̀ ní message pé a máa reply yín. So Ọlọ́run Elédùmarè yóò gbà fún wa. Nǹkan bí àwọn bàbá wa a fẹ́ kó parun ni, a fẹ́ kó parun. Bá a fi sínú ìwé tá a tọ́jú ẹ̀ pamọ́, kò sí nǹkan kan. Bá a ṣe tá a post ẹ̀ tá a kì í bọnú fọ́nrán yìí tó wà lórí YouTube,